Yeah, brother mi, ṣé wà pa? Sincerely, kàn ṣe pé bóyá ó wu èmi náà. Business down, financial everything down, business ò wọlé, contract ò wọlé. Ó dẹ̀ ní àwọn ìgbésẹ̀ kan tó ti wà nílẹ̀, so ó ní this particular one tó jẹ́ pé òun ló fún mi lọ́rùn gan. Débi pé a fa wàhálà yẹn, ó di ọ̀rọ̀ zone 2 nǹkan kan láti dáwó padà ṣe gbogbo ẹ̀. Pé kíní kan, ìgbà tí pressure yẹn gan pọ̀ nígbà yẹn gan ni mo fi gbé ọ̀rọ̀ kidney jáde pé mo fẹ́ ta kidney, mo fẹ́ ṣe pé at least kí n san owó yẹn torí mi ò fẹ́ nǹkan tó máa stain mi àbí nǹkan kan. Ìgbà tí kọ̀ pọ̀ tí gbogbo ẹ ṣe, wọ́n ní kí n má ta kí lọ wàásù ṣe gbogbo ẹ̀. Òun ni mo fi tún ṣe tí ń try ṣá láti sort owó yẹn díẹ̀díẹ̀, but pressure yẹn kàn pọ̀. Pressure yẹn pọ̀, at least owó yẹn nínú 4 point something million, at least mo ti san kú at least either 2.1 or 2.2 ṣá. Pé kíni, so pressure yẹn pọ̀ and some other things. So bí business ò ṣe wọlé tí gbogbo ẹ ò ṣe. Ẹ wo kò séyàn tó gbogbo wa la mọ bí ìlú yìí ṣe rí náà. So ẹ wo, brother mi. Ó dà gbọ́ info tẹ bá fẹ́ kí n fún yín nọ́mbà àwọn ọlọ́pàá yẹn ní zone 2 àbí nọ́mbà ẹni yẹn gangan pé kí mo lè release ẹ̀ fún yín àti orúkọ ẹ̀. But I just believe everything will be fine torí bí mo ṣe wà yìí, mo ti rò pin. You know what it takes when you are dealing with millions of naira and it goes to a stage tó jẹ́ pé 50,000 tó kéré jù gan, 100,000 tó kéré jù gan, gbogbo ẹ̀ kàn cease, you will be frustrated. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ẹ̀gbọ́n mi. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 00